Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa ká kú bójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Ayé Ọpẹ́ Yọ. Orúkọ ńlá ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé Ọpẹ́ Yọ fún wa lórí wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa láyé ọpẹ́ máa fi yọ. Torí wípé kí ni agbápá ó ṣe gbé, agbẹ́sẹ̀ ó ṣe gbé. Ó ń sọ̀rọ̀ àwa náà lè wí. Ọ̀pọ̀ lọ́jọ́ bí wa tán sí láyé wọn lọ́jọ́ títí òní. Ọ̀pọ̀ lájọ pé 30 gan tán pé 40. Ọ̀pọ̀ lájọ pé 10 tán pé 20. Ọ̀pọ̀ lájọ pé 40 tán pé 50. Ọ̀pọ̀ kan tẹ láwọn kan wà tán jọ pé 60 tán pé 70. Ẹ̀yin tẹ wá wà ńbẹ̀ tó jẹ́ pé 80 gan ni, àwọn kan lẹ́jọ́ pé 70 tán pé 80. Ṣé rí wípé Ayé Ọpẹ́ Yọ. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Nǹkan tá à ń rí tínú wa ń dùn kò ní di àríkòṣe. Nǹkan tá à ń rí táyé ọpẹ́ fi ń yọ kò ní di àrísunkún lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọ́n kí wa lẹ́ẹ̀kan sí wípé a kò bójú ọjọ́ ṣe níbikíbi tí ẹ bá lè ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí. Tó bá jẹ́ nípa àkọ́kọ́, ẹ káàbọ̀ sí orí ètò wa níbi tí a ti mú ọlọ́kanòjọ̀kan ètò wa láti ṣíra wa létí, láti ṣíra wa nínú wípé lótìítọ́ àti òdodo ọ̀nà àbáyọ òun la béèrè fún. Kí ni ọ̀nà àbáyọ? No going back náà ni. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, ọmọ èèyàn ò fọhùn bí ènìyàn. Gbẹ̀yìn tá wá gbé wá lọ́jọ́ títí òní, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tá à ń sọ táwọn kan ń rò bí, but mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè wípé lórí ìkànnì yìí àwọn èèyàn kọ̀ọ̀kan gan wọ́n ti ara mi, wọ́n tún fi nígbàgbọ́ nínú Ọlọ́run. Kí ni mo mean bẹ́ẹ̀ ni wípé àwọn ènìyàn kankan, ṣe rí pé èèyàn kan ni mo pè, torí pé wọ́n ti ní understanding yẹn débi wípé ọ̀rọ̀ nǹkan tọ́mọbìnrin yẹn sọ ó yé wa. Ó ní àwọn nǹkan tó máa ti rí, ó máa ní nǹkan tóun náà máa ti fèsì láyé. Kódà gan ọmọ 20 years mi wà, nǹkan tójú ẹ̀ ti rí láyé ó ju ọmọ 80 years lọ. Wọ́n ní ọmọdé ò lè láṣọ bí àgbà tàbí kó tó lákìsà tó yà. Tá bá ní ká wò ń gbà mí gan, àkísà tó ọmọ 20 years gan ni gan, ìyá 80 years gan ló bá tẹ wá pọ̀ wá pé wow, tó máa ń ṣẹlẹ̀ tàbí kò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni bóyá máa ń rí náà ni. Pé kí n tó máa sọ̀rọ̀ nípa àwọn kan tá máa gbé wọn wá ń sìn, ó máa ní reason tó ọmọbìnrin tó fi ń sọ bẹ́ẹ̀. Kí má bàa gbà wá lákòókò, ẹ jẹ́ ká kọ́kọ́ gba ibì kan wọlé náà. Ó possible kẹ́yìn ti rí, ó dẹ̀ possible kẹ́ má ti rí. But tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ máa rí náà lélẹ̀, kò ṣe nǹkan kan. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, lára àwọn ẹ̀rí táwa ní àrídájú, tá dẹ̀ mú àrídọ́kàn ni wípé kò fẹ́ẹ̀ dáa, kò lè dáa. Èpè kọ́, kò yé yín sìn. Because tó bá tún gbẹ́ lòmíì wá, á tún ṣe worst. Tó bá tún gbẹ́ lòmíì wá, á tún ṣe worst. Ìgbà wo ló fẹ́ wọlé gangan? Kó ní kálukú kó dìde, kí flag tiwa kó dìde káwọn wọlé. Òun ní èpè kọ́, kò lè work ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn agbójúlé wa, àwọn tá a fẹ̀yìntì. Lẹ́yìn yẹn tí bá gbélé wa, tí bá máa gbé ilé yẹn ló máa dáhùn answer, because mo máa ń like kí n máa mú ẹ̀rí máa jẹ́ mi nìṣó wá. Ẹ máa bá mi ká lọ. Now, Munasia, now ask about them be this so. Na 17 any. It if ammunition. Oh, but talk waiting. It's still my ammunition. That one not one. It's still my SF clothes. You the that one not one. It's still my fragmental jacket. Munasia, na 17 Why any. you do like this now? You say 4 magazine. This thing, but you go 4 magazine. 4 magazine 90. All of us they together. If I'm in no forward, if I'm in no forward. The same unit, so the same 35 battalion. All of us, yeah, all of us, 35 battalion. We don't lose guard. See, under 8 div. See, mo. Senior man, last cop for the Nigerian army. If army no do anything. What is it for you? Na magazine. It is your magazine. Yes, it is your magazine. 30 rounds. 30 rounds go there. See, you go sell and go give bandits. See, you go sell and go give bandits. And our follow soldier, we go think say now follow soldier. We know say na enemy where you be. See, issue up. You don't lose guard. Now soldier we don't lose guard. Issue up.
Now, mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí wípé ẹ wojú ayé tàbẹ́ òrì. Tí n bá gbé ìmí ìwà ń sìn, kò ń ṣe tí máa gbé wá lẹ́yìn lẹ́ máa rí wípé àwọn pípù yìí ò ń ṣàwọn á ti mú olè tó tún ju olè lọ. Ó yẹ kí n fún program mi lórúkọ wípé olè tó ju olè lọ á ti mú olè. Nílé. Àwọn olè kéékèèké leléyìí. Ṣé rí nǹkan tán gbójúlé ní Nàìjíríà? Ṣé rí àwọn gbójúlé? Kí ló lè sún débẹ̀? Ẹ máa bá mi ká lọ. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù. Ẹ máa bá mi ká lọ. Now. This is Semo that is given for a lunch to a soldier to fight in the northeast. Please, I wonder if anybody see this video that will share it to go viral until it reach to the authorities, especially Barkate Family Radio. I want this video to reach there. This video that I'm seeing, that you people are seeing, I am presently in the one of the location in Yobe State called Kanama. We have heard just recently that the money added for our feeding is 52,000 naira now. This is the 52,000 naira feeding that they are giving to a soldier. This is our lunch, and they are expecting you to perform miracles by fighting Boko Harams. Let me show you the soup. This is the soup. I don't even know what to call this kind of a soup. This is the soup to eat some more for a lunch. You can see it. This is what soldiers are giving people. And we all know that the money is 52,000 naira for feeding. This is what they are feeding us for 52,000 naira. This is Kanama location precisely under Gedam local government in Yobe State. This is what soldiers are passing through. And as I cannot talk, this is one of the reasons they say that you should obey the last order, because you cannot talk. If you talk, they charge you. The mobile policemen attached to them, if they talk, they will say that that is what they are giving. We should manage it. The next thing they will say, police are not disciplined, that you should not complain. If you complain, you are not disciplined. This is the food. This is the afternoon food. The soldier fighting Boko Haram. You can see it. Please, I want you to help me share this. Let it reach to the authority. That is Semo. Look at it. Please help me to share this until it reach to the authority, especially Barkate Family Radio. Because I am looking, I've been trying their line, they could not pick my call. That is that. And I expected fighting to end. God help Nigeria. Bó ṣe wà yẹn, a máa ṣe wọ́n lọ́wọ́ ni. Bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yìí, bó ṣe wà yẹn, wọ́n máa ti trace ẹ̀, ó máa ṣe wọ́n lọ́wọ́. Ibi tí wọ́n máa fi sí gan, òun gan, ẹlòmíì ò ní ṣeré, wọ́n máa fi ṣe sample ni. Níbi tó jẹ́ wípé àwọn people yìí mọ̀ ọ́n, àwọn adánilóró yìí mọ̀ ọ́n. Ẹ wá wo fídíò tí mo gbé wá lẹ́ẹ̀kan yẹn. Ẹ wo ẹni tó ń jí nǹkan ìjọba tó lọ ń tà fún àwọn Boko Haram. Lóòótọ́ àti òdodo kò yẹ kó rí bẹ́ẹ̀, bọ̀ nínú òtítọ́ àti òdodo lọ́nà kejì pẹ̀lú nǹkan tá a tún rí yìí, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tàbí kò yẹ kó rí bẹ́ẹ̀? Irú ẹni tó ń sọ yẹn ń sìn, ẹni tó ń show fídíò àtọ́ mú ń sìn tá a rí, ẹ jẹ́ ń gbé wá kẹ́ máa rí nǹkan tí mò ń sọ. Irú ọmọkùnrin yẹn tá a kọ́kọ́ rí nínú fídíò yìí ń sìn, ìyàwó ẹ̀ lè ti kú, ó lè ti fẹ́ wà níbi tó ti ń kú lọ́wọ́. Ìyá ẹ̀ lè wà níbi tó ti ń kú lọ́wọ́. Ó lè jẹ́ àbúrò tàbí ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ save tó wò pé kí ni kò ń ṣe Ọlọ́run,
kò sí hospital ọ̀fẹ́, kò sí omi ọ̀fẹ́, kò sí ọ̀nà ọ̀fẹ́, kò sí atẹ́gùn ọ̀fẹ́, kò sí nǹkan kan ọ̀fẹ́, kò tún wá síṣẹ́, kò tún wá sí owó. Ọjọ́ kìíní àná dàbí pẹ̀lú mi rùn. Mo lè ṣì máa repo ìpè tẹ́ bá rà á ní 1,500 ẹ máa sọ pé ẹ jẹ́ ara náà ni ẹ ní lè ṣe nǹkan kan torí pé àwọn ìjọba yìí náà ti mọ̀ ọ́ ti rí wa bẹ́ẹ̀. Dọ́là lọ́la mo ì máa kò ti ọba kí lorúkọ ẹ̀ Babangida ó ní ọmọ Nàìjíríà tó wá bẹ̀rẹ̀ sí ní pariwo ìpínlẹ̀ tó bá jẹ́ Yorùbá ẹ padà wọlé lọ sùn jàre. Àwọn ọmọ Yíbò tẹ̀rẹ̀ ó pè àwọn reason tó fi pé ọmọ Yíbò ni pé Yíbò ní Nàìjíríà ká ní 70% náà fi ń produce. Kò sí nǹkan tọ́mọ Yíbò lè produce. Kò sí nǹkan tí ọmọ gbogbo eléyìí tán bá ti wò tán bá ti ṣe kinní kan pátápátá ẹ máa ní abamade. Nǹkan táwọn bá wá rà yẹn òun náà máa ta. Nǹkan táwọn bá irú eléyìí sìn aago yìí sìn ṣe rí pé fashion aago ni. Àwọn máa mọ̀nà táwọn máa gbé gbà táwọn máa ṣe àdàpọ̀ ẹ̀ yàfẹ́ kẹ̀ṣà wẹ́. Wọ́n máa ń pè Yorùbá ẹ̀ ní kinní kan ṣá bí àdàkọ ẹ bá mi túmọ̀ ẹ̀ lé ẹ bá mi parí ẹ̀ lé tó máa gbé sísè tó máa tà torí ẹ̀ bó ṣe ń lọ òkè yẹn àwọn ọmọ Yíbò ló pè é. Àwọn ọmọ Yíbò ni àwa tún máa lọ rà lọ́wọ́ wọn ní ká máa lè ha ní patí. Ọmọ Yíbò mọ bó ṣe ń find solution sọ̀rọ̀ ara ẹ̀. Àwọn èèyàn títí wá àwọn náà máa gbé ọ̀gùn olóró tó máa gbé travel lọ sí gbogbo àwọn ìlú tó ń gbé travel lọ. Àwọn náà máa dé tó jẹ́ pé iwájú Wàsíù iwájú Barrister iwájú kinní kan làwọn máa ti máa náwó nígbà náà lọ. Ọmọ Yíbò á tiẹ̀ kọ́kọ́ lọ fa ilé á dá ìyàwó á dá lókòwò á ṣe gbogbo ẹ̀ tó bá ká mọ Yorùbá mẹ́wàá sílẹ̀ tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn méjì ló máa dáyàwó lókòwò gan méjì gan ló máa rán ọmọ ẹ̀ gan ní bó máa ṣoríire gan. Èyí tó bá kù báyìí àwọn kan máa lọ ní Wàsíù Àyìndé ni wọ́n máa lọ lọ́dọ̀ Òbésèré ọ̀dọ̀ Pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn máa ṣe fàájì wọn lọ ọ̀ǹtì ìgbà tí láńlọ́ọ̀dù bá sọ fún wọn pé owó tẹ́ san ní last month tí ó mà ti due owó wa ti due báyìí nísìnyí èyí tó ń dẹ̀ gbé lọ sí Bangkok kò dẹ̀ tí click o ní fún wa lọ́jọ́ sí because èyí tó click ń gbà yẹn wọ́n ti fi ṣe yànfùnyànfùn ibi táwa gòdò sí nìyẹn. Ẹni yìí tí mò ń sọ yìí ọmọ ẹ lè sì kíyàwó ẹ lè ti fẹ́ kú pẹ̀lú ebi burúkú tó tún pa ẹwọ oúnjẹ tán fún wọn jẹ ẹwọ oúnjẹ tán fún wọn jẹ ní ìlú tó jẹ́ wípé priority ní pé tó wá kọ́kọ́ dé UK ilé ní kó wá sọ pé òkè o àwọn àmì yìí ni mo fẹ́ darapọ̀ mọ́ wọ́n máa kẹ́ bí ọmọ tuntun ni. Allowance gbogbo nǹkan tó bá tán bá mú epo tọ́ sí ọmọ ló máa tọ́ sí òun ní aláwọn ọ̀dájú lélẹ̀ àwọn olè àti ìwárà àwọn olè gidigba lélẹ̀ ẹ̀yà àkójọ olè kéékèèké làwọn ilé ẹ jẹ́ ká tẹ̀síwájú ká wá lọ wo àwọn olè ńlá àwọn olè ńláńlá ojú olè rèé olè ojú olè rèé olè ojú olè rèé olè now ẹ máa bá mi ká lọ. Overseers must go to prison. I am not joking. I said so in the open many years ago during the convention of Mike Okonkwo. I said, lock Adeboye up, lock Kumi up, lock Orisanya for all, lock me up also. By the time we finish, Nigeria will change. I have a reason for saying so. Okay, can you repeat that? In 1 Kings chapter 4, I know I'll be quoted tomorrow. I'm ready for their war. If the revolution does not begin in the church, it cannot spread. If it does not begin in the mosque, it cannot spread. I am telling you. Ṣé gbọ́ nǹkan tó sọ? Ṣé gbọ́ nǹkan tó sọ? Tí ò bá bẹ̀rẹ̀ láti inú church, tí ò bá bẹ̀rẹ̀ láti inú mọ́ṣáláṣí, ẹ jẹ́ ká máa gbọ́ lọ fún àǹfààní àwọn tán tí gbọ́ tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Except those institutions change, Nigeria will never change. They control the soul and minds of millions of people. They stone him to death. Yes. Beginning from your church and your mosque.
Ask your leaders, where are they getting the money they are spending lavishly for? If it's not from the contribution of the saints who be from Abuja, next service, take stones to church. Let the revolution begin. Parents must be accountable to their children and carry the revolution to Obasanjo's gate. Carry the revolution to all these men who are oppressing us. I think December is too late. I think January is too far. I challenge you to rise. I challenge you to fight. I challenge you that the revolution will begin. In any form or any way that will push these oppressors out of our line, we say no to corruption, no to oppression. Let the revolution begin. Revolution láti begin in the church, in the mosque. Àwọn people yẹn tẹ́ bá mọ nǹkan tí ó ń dá ní àrà, ẹ máa mọ̀ wípé kẹ́ tó ṣẹ́ èpè kí pásítọ̀ Túndé kan tó bọ́ síta wá sọ̀rọ̀, Túndé Bákàrè, ẹ máa mọ̀ wípé ó ṣẹ́ nínú ẹ̀kú ni, kò dẹ̀ yọ ara ẹ̀ sílẹ̀, kò sọ wípé òun ń takò, tó bá yẹ kó ń takò Oyèdépò, ó ń takò gbogbo àwọn tó kù ni. It's another thing tàbí ó ń takò church tàbí mosque ni. Tó bá jẹ́ wípé ó ń takò ni a máa rí pé ó ní àti òun náà ẹ arrest òun, ẹ̀yin ẹ kó àwọn lọ sẹ́wọ̀n, kẹ wá wò tí Nàìjíríà tí ò bá ní ìdá, ó mọ nǹkan tó ń sọ. Èpè ẹ wo nǹkan tí ọmọ bàbá Adébóyè ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tó fún ní contract owó gbogbo ọmọ Nàìjíríà, tó tí àṣírí yẹn wá tú pé kò ṣe, òun mà ló kọ́kọ́ gbé wọn lọ sí court, torí ó mọ̀ wípé ẹni tó wà ní court yẹn gan ọmọ ìjọ bàbá àwọn ni, àwọn ọmọ ìjà mọ báwọn jẹjọ ń ṣe, torí pé wọ́n sọ wípé ok bàbá yìí ni máa ṣe nǹkan báyìí ló ṣẹlẹ̀, because ìwọ náà tún lè mú immunity tún wà lórí ìwọ náà ọmọ pásítọ̀ Adébóyè, immunity tún wà lórí ọmọ pásítọ̀ náà. Ṣé bójú wá bíbá yìí náà ní pásítọ̀ náà ṣe ń lọ sí White House lọ gba ààrẹ envelope lọ́wọ́ wọn, wọ́n kàn lọ kí wọn ní ojú wa náà ni. Ẹ̀yin náà ẹ wò náà, ìyàwó bàbá wa Tinubu ṣebí pásítọ̀ náà lòun náà ní Redeem. Ẹ mọ ibi tówó yín lọ, ẹ mọ ibi tówó yín wà. Àwọn muslim tán wà ń bẹ àtàwọn Christian muslim gan ẹ mọ ibi tí owó yín wà. 80% nínú owó Nàìjíríà àpò àwọn ní church òun ló wà. Àṣírí lẹni yìí tù, àṣírí òun ni eléyìí, àṣìwọ̀ àti mọ́ṣáláṣí. Now ẹ jẹ́ kí n tẹ̀síwájú ní pápápá. Ibo ní kí n gbà wọlé yẹn náà, ibo ní ká gbà wọlé, ẹ jẹ́ kí n kọ́kọ́ tẹ̀síwájú báyìí náà, ẹ jẹ́ n gbà bí báyìí wọlé náà. Àwọn tí wọ́n ti lè dí pẹ̀lú wọn. Ìjọba Nàìjíríà ò lè dí pẹ̀lú wọn. Ẹ máa wòran, ẹ máa wo bó ṣe ń ṣe àwọn ènìyàn. Ìjọba ń rí òun rí, bọ̀ wọ́n pé táwọn bá bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ gan, ó máa affect àwọn tó wà lókè. Àwọn àgbàlagbà olè leléyìí, àwọn olè ajẹgúdújẹrá,
àwọn lọ kó ní ohun kígbe àwọn tó jẹ́ pé babaláwo gírangíran ni wọ́n ẹ gbọ́ àwọn ò kì í ṣe bóyá kinní kan fúnra ra wọn ló ní gbogbo kinní yẹn lọ́wọ́. Check it or leave it. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí babaláwo máa ń lò yẹn wọ́n ní lọ́wọ́. Àwọn máa ń da ọ̀pẹ̀lẹ̀, wọ́n ń da ọpọ́n ọfá, wọ́n máa ń dà ní tàbí wọ́n ń ṣe anyhow wọ́n bá ṣe iṣẹ́ wọ́n ń dọpọ́n wọ́n ń wo àwọn onílé ni àwọn ti kọ́ wọ́n ti mọ̀ wọ́n máa ti lọ pa àwọn tó kọ́ wọn báwọn Abacha gbogbo wọn bọ́ ṣe ń ṣe ń gbà yìí gbogbo àwọn tó ń kó Aso Rock gbogbo àwọn tó ń bá ṣe anything fún wọn tó máa lọ padà lọ because wọ́n ti ní agbára ọkọ jẹ́ bàbá wọn ọkọ jẹ́gbọ́n bàbá wọn ló gbé fún wọn wọ́n lò ó gidi ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó ẹ̀rí máa jẹ́ ẹ mọ̀ kébì òní sọ̀rọ̀ kí n má mẹ́rin wa àti babaláwo nínú àti àáfà nínú wọn àti pásítọ̀ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ adébítẹ́ nǹkan àwọn ìjọba yẹn kíní kan Tinubu yẹn àwọn tó pera wọn ní babaláriwo burúkú àwọn àfọ̀ṣẹ tó gbóná gan tó jẹ́ wípé wọ́n lè ní kí igi kó wó òun ló wà lọ́wọ́ àwọn people àwọn nǹkan tó máa ti sí sí ọwọ́ tó ti sí sójú bóyá wọ́n ti sẹ́yìn ojú wọn tó máa ti ṣe báyìí wọ́n ń ṣubú lọ ni tó máa ti ṣe sí gbogbo ara gan tó jẹ́ pé téèyàn bá rí wọn gan ara máa gbọ̀n ni wọ́n ṣe iṣẹ́ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ni bó ayé tí àwọn èèyàn wa bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé tí àwọn èèyàn ti là ń sìn àwọn èèyàn ti wake up ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó wake up táwọn ará Africa ń sìn wọ́n ń já kùtùkùtù ni kùtùkùtù tó bá wà lórí social media ló máa mọ̀ àwọn youth àwọn yóò kìíní pé ibi tẹ́ bá wa dé yìí dájì sọ wípé ìṣe dájì ṣe ó ti ń stop nsìn oníkàlùkù ló ti ń já rẹ̀ kùtùkùtù náà ẹ jẹ́ kí n sáré tẹ̀síwájú àwọn bàyẹjẹ ká tó lọ gbé ti àwọn bàbá wa àwọn bàbá kẹ wá wo àfọ̀njẹ àtọníbòhùn a máa gbé wá sí ìwà ẹ jẹ́ ká kọ́kọ́ lọ síbi ok ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ọmọbìnrin yìí sọ now let's go. Nàìjíríà àti bóyá àgbáyé I don't know babaláwo oníṣègùn ẹ̀yin ọlọ́ṣun àtẹ̀yìn àfáà tẹ́ ń ṣe tàbátí àdáná ń pè àbí tẹ́ ń ṣe tíra tẹ́ ń hàn túrú tẹ́ máa ń woṣẹ́ fáwọn èèyàn ẹ̀yin ẹjọ́ yín ni mo mú wá fún ara yín mi ò fẹjọ́ yín sùn ẹlòmíì o ẹjọ́ yín ni mo mú wá fún ara yín inú dẹ̀ ń bí mi sí yín lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ I'm so sad and annoyed with you people inú bí mi sí yín now ngbà tí èèyàn kan bá wá sí ọ̀dọ̀ yín wá ṣoògùn tó wá tó ní òun o pásítọ̀ lòun o ó wá ṣoògùn lọ́dọ̀ yín lálẹ́ ẹfun láfọ̀ṣẹ ẹfun ní ìbàǹtẹ̀ ẹfun ní gbogbo nǹkan ó dọjọ́ kejì ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ń fẹnu ó ń bu ẹnu àtẹ́lu ntẹ́ gbàgbọ́ ntẹ́ ń sìn ẹ̀yin náà dẹ̀ ń wò ó ṣé torí owó tó máa san fún yín so ẹ ti value owó yẹn ju nǹkan tẹ́ ń sìn lọ wọ́n lè bu Ọlọ́run yín anywhere anyhow torí owó tẹ́ máa gbà wọ́n lè máa gba returns lọ́wọ́ irú àwọn pásítọ̀ bẹ́ẹ̀ so ẹ wá fi wọ́n sílẹ̀ kán máa ṣòṣì lórí so called altar ẹ wò ẹ ti jẹ́ kí inú bí mi. Okay. mo wá bẹ̀ yín lénìí ni mo ti kọ́kọ́ fẹ́ jọ ara yín sùn yín bẹ́yẹn now is beg and begging you ẹ jọ ṣé rí gbogbo àwọn tó wá ń ṣe ẹ̀rẹ́ tẹ̀ ń fún láfọ̀ṣẹ yẹn lálẹ́. ṣé rí nǹkan tí mo sọ̀rọ̀ kan tí mo sọ níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ páwọn èèyàn kan máa ti understand mi kò yé ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ bọ̀ ó dàbí pé èèyàn ẹ máa wí pé yá mi ò parí ọ̀rọ̀ yìí mo fẹ́ mú ẹ̀rí wá láti parí ẹ̀ wípé àwọn èèyàn kan ti understand mi lórí ìkànnì yìí wípé it's not pé bóyá mi ò hate mùsùlùmí mi hate christian mi ò hate oníṣẹ̀ṣe mi ò hate ìwọ free thinkers àwa free thinkers mi ò hate anybody tó ti yé yín sìn free thinkers tí mo jẹ́ òun gan ló jẹ́ kí n understand kí báwo ni ìgbésí ayé báwo láyé báwo ló ṣe jẹ́ ṣe understand sìn torí kò fi kàn mí wípé mo ń láti fẹ́ràn mùsùlùmí ẹgbẹ́ mi nìkan mo ń láti máa pè èèyàn láti máa polówó pé èmi ni wá ṣe ẹ̀sìn mi o ẹ̀sìn tèmi ló lè mú ẹ wọ ọ̀run dáadáa o tó bá ṣe ẹ̀sìn mi nǹkan tó gbójúlé yẹn inú náà ló ń wọ̀ náà because I was there mo ti wà nírú nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà ti jẹ́ ẹni tó jẹ́ pé ajínrìn rere
wá gbẹ̀sìn mi ẹ̀sìn mi nìkan ni ibẹ̀ gan èdè ẹ̀yẹ náà máa sọ lọ́rùn bó bá gbẹ̀sìn mi bó bá ṣe kìnnìkan bọ́ àwọn púpọ̀ èèyàn máa ti rí wípé náà dìkọ́ kínní yìí ṣe rí nǹkan tí mo ṣe nífẹ̀ẹ́ sí irú prógrámù tí mo máa ń mú wọ èyí tí mò ń ṣe gangan ni wípé àwọn olùbàyé jẹ́ bí àwọn ìjọba ṣe jẹ́ ọ̀bàyé jẹ́ ọ̀bọ̀rún jẹ́ àwọn eléyìí báyé jọ́ ń bọ̀rún jọ́ ń batẹ́gùn jẹ́ ń ba òrùn jẹ́ bọ̀ ní ojú àwọn tó jẹ́ wípé do as I say tó jẹ́ pé àwọn ìyá wa náà sọ bẹ́ẹ̀ fún wa náà ti fi kó bọ́tà wa torí ọmọ tó bá lajú báyìí wọ́n bìlífù pé prayer yẹn gangan òun ló jẹ́ ká lajú àbámá lajú kékeré gan omi tó gbé wá ní church yẹn òun ló yẹ kó bímọ yẹn òun bá má bímọ yẹn pé aráàsọ omi tó gbé wá gan òun gan ti kọ́kọ́ lọ contact babaláwo wọ́n ti send nǹkan kan sí òun gan ti po pastor mi ni kíní kan mi ni aláwọn people yìí tẹ́ndì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣe mélòó ló ń ṣẹlẹ̀ ní Israel nínú ẹ̀ mélòó gangan miracle tó bá yẹ pé wọ́n ṣe ń ṣe nígbà yẹn tí miracle yẹn tó wà nínú Bible tó yìí ń ṣẹlẹ̀ títí dé nílé yẹn kò ní sí ogun nínú Israel àwọn ò ní pé God of thunder tó jẹ́ pé láti máa ra gbogbo nǹkan tó fi ń jagun lọ́dọ̀ tiwa dẹ̀rẹ̀ God of Israel làwa ń pè tógun bá ṣẹlẹ̀ Israel dẹ̀ ń pè God of thunder táwọn mì nípa àwọn ń ra nǹkan ìjà ogun káàkiri ayé láti fi save life wọn àwa dẹ̀ máa ṣe pé irọ́ Ọlọ́run torí ẹ̀ ní reality lélẹ́yìí program òun ló yẹ kí n máa pè ní reality show mi ò bá èèyàn kankan jà bọ̀ bèbí ti ṣẹ́jú òun ni ẹ máa bá mi ká lọ. tán wá ń wá tán sọ pé àwọn so called pastors ẹ bá wa tú àṣírí wọn ẹ jọ̀ọ́ I need the list wọn we need their list. mo rí fídíò yẹn that man went straight ó lọ síbi tí pastor yẹn rí nǹkan yẹn mọ́ ẹ ti máa mọ̀ pé ó mọ̀ sí ó dẹ̀ lọ bẹ̀ ó gbé ó tún wá sọ nínú fídíò yẹn I didn't tie down the video so I couldn't bring it here. Ó wá sọ nínú fídíò yẹn ó ní kẹ́nìkan máa retí wọn bóyá ó ní nílé ṣàbí ní Abẹ́òkúta mo pàtẹ́wọ́ fún máa yẹn ni wọ́n gba nǹkan lọ́wọ́ yín wọ́n á rí mọ́lẹ̀ àwọn gan burú jẹ̀yìn fúnra yín lọ ní iṣẹ́ burúkú tẹ̀dẹ̀ mọ̀ pọ́n ṣe tó bá dijọ́ kejì wọ́n á tún máa sọ pé Àyàngáṣí olóògùn bọ́wọ́ mi bá tẹ bíbélì tó yẹ kẹ́ jáde kẹ́ tú wọn láṣìírí so èmi wá ń bẹ̀ yín tẹ́ bá ti kó àwọn bọ́ìsì tó fẹ́ lọ tú àṣírí wọn jọ màá fọwọ́ mú refreshment èmi ò rántí wọn jẹ lọ́jọ́ tán bá fẹ́ lọ tú àwọn so called churches yẹn ẹ̀já wú ọ̀tá wọn kí dẹ̀ ni reason a fẹ́ ka àwọn ọmọlé a fẹ́ mọ̀ wá tó kù lọ́dọ̀ Jésù a fẹ́ mọ̀ wá gbogbo ẹ̀ tí tó bá jẹ́ school báyìí tó jẹ́ mix school bàbá tò lórí ìlà ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ bàbá ti wá rí bọ́ì kan tó lọ tò sí kíláàsì gẹ́ẹ̀lì àní tẹ̀bí ọ̀tọ̀ la yẹ ọkùnrin ó tò lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ JS1A 1B 1C ọ̀tọ̀ọ̀tọ̀ a fẹ́ tún làtò a fẹ́ mà wá tó kù sílé torí Jésù ò ní pẹ́ dé báyìí a fẹ́ gbánu ilé a fẹ́ mọ̀ iye wa fẹ́ ṣe sẹ́ńsọ̀ ọmọ Jésù so gbogbo àwọn fake yẹn tó dẹ̀ máa bu yín wọ́n á máa bu yín wọ́n á máa ṣe oríṣiríṣi ẹ̀yin náà dé ṣé torí owó so owó wá wúwo ju nǹkan tẹ́ ń bọ lọ owó wúwo ju nǹkan tẹ́ ń sìn lọ torí owó ń sìn ẹ máa jẹ́ kán rọ́bìṣì orí stẹ̀ kẹ́ tú àṣírí wọn kẹ́ tú wọn kẹ́ jẹ́ ká mọ̀ wọ́n èyí tó bá so ìbàntẹ́ let us know because they are not pastors. They are not pastors and they are deceiving people. Ẹ mọ̀ pé sheep náà pé àwọn èèyàn àgùntàn wọ́n á máa deceive àwọn èèyàn torí owó tán fún yín ẹ tú àṣírí wọn ẹ lọ bẹ̀ ẹ mass I will fọwọ́ mú refreshment ṣe máa ṣe tẹ bá ṣe èmi gan wá síbi màá wá pàtẹ́wọ́ fún yín come and clap for you ẹ ti gbọ́. Bèbí ti ṣe kí ni bèbí ti ṣẹ́jú bèbí ti ṣẹ́jú bèbí ti ṣẹ́jú ẹ wọ ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí a ò jìlẹ̀ máa pè é mọ̀ ẹ́ bó ṣe wà yìí àwọn òbí ẹ̀ gan lè ti pẹ́ báàbọ̀ òbí gan ti rọra ìjẹ̀bú bóyá Yorùbá dẹ̀ sọ wọ́n ti ń sí mẹ́dọ̀ òbí gan ti òbí mi gan òun gan náà ti a ní àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní Nàìjíríà mọ̀ pé lótìtọ́ alọ́lọ́hún ṣe ó fún àwa Yorùbá lágbára yẹn ṣe kò sí ṣùgbọ́n tàbí kí n tó lọ síbẹ̀ nínú àwọn agbára yẹn màá lọ mú wá ń sìn ẹ̀rí tó wà ń bí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́n nǹkan tí gbogbo wa mọ brọ́dà wa yìí a mọ bí ẹni mọ̀ owó kí n tó wá gbé bàbá àwọn ọ̀gá bàbá àwọn náà wà ń bí pẹ̀lú olúgbòhùn àyàgbòhùn ẹ máa bá mi ká lọ now let's go there.
bí àwọn wèrè tó pásítọ̀ olóṣì tó lọ kóra wọn jọ sí di transformer tó ń gbàdúrà sí transformer. Ṣé mọ̀ irú bẹ́ẹ̀ ló yẹ kí Ọlọ́run ti wá gbé ṣe ẹ̀yọ. Ó yẹ kí ọlọ́pàá wá kó wọn ni. Ó yẹ kí ọlọ́pàá débẹ̀ ọlọ́pàá. Ṣé rí àwọn institution bíi mẹ́ta kan wà nílùú tí mo máa ń fẹ́ yẹra fún gan. Àwọn tó ń ṣòṣèlú ẹ̀rù wọn máa ń bà mí. Then àwọn tó ń ṣe religion ẹ̀rù wọn bà mí gan. Then ọlọ́pàá ni màá fẹ́ sọ ìkẹta. Mi ò fẹ́ sọ pé military mo ọlọ́pàá Nàìjíríà wọ́n wà they are the most interesting láyé tí mo mọ̀. Interesting comedian. Lẹ́ni mẹ́ẹ̀ta yẹn dàílé tí mo mọ̀ pé tó balẹ̀ ayé jẹ́ jù ní ẹ̀sìn lórúkọ religion wọ́n dẹ̀ ń pààyàn. O ò ṣẹ̀ sí mi ò ṣẹ̀ sí ẹ adẹ́dọ̀ta. Dẹ̀ lórúkọ Ọlọ́run kan náà dẹ̀ là ń pè ó wọ́n dẹ̀ gíyàn lórí wọn tú fún ẹ lórí ẹ̀sìn. Allah Akbar. Ìwé mímọ́ tá ń pariwo yìí ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ mi bá ní Ṣómólú. Ibi lọ ti ń print tó pọ̀ jù tẹ bá dé Bájúláyé street ní Ṣómólú. Printer mi gan ẹ̀ẹ̀mẹ̀sì tó ń ṣe òun nìkan ló ń print Bible ló ń print Quran. Ó lè jẹ́ aláwo ni. Mo ti wọ printing press kọrí tẹ́ pé àwọn verses àwọn pages Quran àti Bible mo ti bá wọn lẹ́lẹ́rìí. Tọ́wọ̀n èèyàn dẹ̀ ń tẹ̀ mọ́lẹ̀ tán lọ tán mú mi tán fi nu NGO kò sí ogun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Bọ́ ẹ jẹ́ kí rẹ̀ wá ṣẹlẹ̀ níta kí ọ̀kadà kọ́kàn lọ gborí Quran àborí Bible. Bẹ́ẹ̀ láti bẹ̀. Àdúgbò yẹn ń lọ ọ̀lẹ̀. I'm telling you. So èmi ò sí lára àwọn tí wọ́n fi religion mú wọn. Ẹni tó bá mú kọ́ mú. Nǹkan ṣe ẹ́ ò jókòó kó analyze ẹ̀. Okay, kàwé débi tán kàwé dé olófẹ́ di professor. Kò sí miracle tó lè fi dé. Ẹjọ́ sà tó bá gba visa lẹ́yìn tó ti ní passport. Ọ̀nà àtidé lóyìnbó ẹ̀ bóyá o fẹ́ gba dẹ́. Irọ́ bàbá Adébóyè ti sọ pé kẹ́ máa gbàdúrà kẹ́ máa bára yín lu òyìnbó. Kí ni ẹ? Adébóyè ó ti ń kẹ́ máa gbàdúrà kẹ́ máa bára yín lu òyìnbó ní you will find yourself in that problem. Yóò bá ṣe pé àìsàn wà lọ́pọlọ wọn ni. Mi ò sára ẹ̀. Ẹ̀rọ àbáyé olórí burúkú ló pọ̀ jù nù wọn. Ìwọ́n jẹ́ kájẹ́jẹ́ ìsojú ọ̀rẹ́ ìwọ́n sọ fáwọn ọmọ ọ̀jọ́ kọ́ máa gbàdúrà pé wọ́n á bára wọn lu òyìnbó. Tàbí mo ti rí fídíò kan lórí Instagram tí àwé kan ṣe mírèkù. Ó ní kí àwé yẹn kó máa fa bàtà ẹsẹ̀ wọn báyìí. Kó máa fà nínú ọ̀fà. Nígbà tó fà yẹn owó ló kú fún. Nigerian passport. ECOWAS passport. ECOWAS passport. Òun ló yọ ní bàtà ẹ̀. Ọ̀rẹ́ ta ló kéde lọ́jọ́ mírèkù. Mo wá sọ nínú comment section pé ó yẹ kí Nàìjíríà lọ arrest passport yẹn because passport ECOWAS ó ní serial number. Criminal làwọn people ní Bàbá Adébóyè gan criminal ni wọn. Ìyẹn ní tí ó ní serial number bí ò ní ibẹ̀ láti máa mọ ibi tí mírèkù yẹn ti wáyé. Èèyàn fàbàtà yọ lẹ́sẹ̀ èèyàn passport ẹ̀ yọ̀ ń bẹ̀ mú irú èèyàn wo ṣẹ́rí kọ̀ọ̀kan ò ṣe Nigerians fún ara. Nàìjíríà ni mo ti máa rí miracle mi ò rí ìlú òyìnbó. Kò lè sí miracle níbi. Nàìjíríà nìkan ló ní problem kò sí problem kankan lágbàáyé miracle nìkan ni. Ìgbà táwọn bàbá tún máa sọ gan wọn ní nǹkan tó lè yọ gbogbo wa nínú nǹkan tẹ́ wà ní Nàìjíríà ni pé àdúrà nìkan ni òun ló lè ṣe kiri yìí. Ó wá ń yà mí lẹ́nu wípé ẹ̀yin bàbá tó jẹ́ pé ẹ̀yin máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ tẹ́ máa tún mu cup of tea àwọn ẹ̀ṣẹ̀ tún máa lọ just like this ló yẹ kó jẹ́ náà wípé Ọlọ́run ọba àwọn ọba olùgbèjà àwọn aláìlágbára a ti dé o bí a ṣe máa ń dé nígbà wo kan bí wa ń bí tẹpẹ wá níránṣẹ́ Ọlọ́run amòye tí náírà jẹ́ sí dọ́là ẹ má mà torí mi balẹ̀ ayé jẹ́ Baba God where are you can you hear me ẹ bá mi dáwó yẹn padà sí under náírà kí dọ́là wà ní under náírà simple something àwọn eléyìí amúniṣẹ́ Ọlọ́run ni wọn o now ẹ jẹ́ àlọ́ gbọ́ nǹkan táwọn bàbá ara nǹkan tán lò tó jẹ́ pé ọwọ́ tó gbé sórí chair yẹn wọ́n ti sin gbogbo orí wọn lọ́n ti sin.
àwọn tí ẹ̀dẹ̀ sí nǹkan kan mọ́ ń sìn ó ní commission tó ń gbà nínú owó tó wọlé sápò ìjọba wa tó ń gbà lórí ẹ̀dá èèyàn kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà. Let's go there. Ẹ mọ̀ pé mi máa mẹ́rin wa ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Let's go there. I don't do this often. No, not often, sir. Yes. But I'm going to do it today. And you will come. Yes, sir. And touch one of the chairs. Okay. With both hands. Okay. Not with one. Okay. You lay 2 hands on it. Okay. And turn back. Okay. And lay the 2 hands on your belly. On your belly. Now, my Father, my God, I commit all these chairs into your hands. Okay. I've done what you asked me to do. I've laid my hands on them. I'm asking, Lord God Almighty, that now they will carry your double portion of anointing, and as your children will touch, transfer the anointing into their hands. And let there be mighty testimonies in Jesus' mighty name. Amen. Praise the Lord. I don't do this often. Ẹ máa wò ẹ jẹ́ ká ẹ máa rí inú ẹ rí wọ́n fọwọ́ kàn ẹ máa wá bẹ̀ ẹ dẹ̀ lè fi ọwọ́ sínú atẹ́gùn ilẹ̀ Nàìjíríà wípé Ọlọ́run amúniṣẹ́lẹ̀ ilẹ̀ yìí pípọ̀ yìí ojú ti là bèbí ti ṣẹ́jú ọpẹ́lọpẹ́ social media owó tí bàbá ṣe tí ò pé bàbá tàbí Yorùbá máa ń pòwe yẹn òwe tí ìyá ṣe tí ò pé ọmọ náà túra wọlé ó dàbí pé mo gbà owó tí àwọn great wá ti ṣe lọ tí ò pé kó pé Nàìjíríà ẹni tó bá pẹ ẹjọ ẹ bá wa fi sínú comment kò ń ṣe wípé náà torí pé àwọn méjì ti travel nínú ọmọ ìyá mi o torí pé àwọn méjì ti travel o torí pé no destiny nìyẹn kò ń ṣe gbogbo wa la máa lówó gbogbo wa kọ́ la máa kọ́lé gbogbo wa kọ́ la máa lọ lóyìnbó gbogbo nǹkan tó kó sí wa lọ́pọlọ wípé gbogbo wa là ń láti lọ lóyìnbó gbogbo wa là ń láti lówó kí ló ń wò jẹjẹ àmì tó fi ń lówó torí pé kí ló ń wò tábúrò ẹ fi lówó ó ń ṣe ẹni ó ń ṣe kinní kan ni kò yẹ kó rí bẹ́ẹ̀ òun ni àìní ìtẹ́lọ́rùn wọn ò dẹ̀ fi ṣe handkerchief fún wa. Fi ṣe handkerchief fún wa ẹ jẹ́ ká wá lọ sí àwọn tó ń sọ tó jẹ́ pé wọ́n ti mọ̀ àwọn tó máa ń pè wọ́n ti wá síbi nǹkan báyìí ni kí la tún fẹ́ ṣe báwo lẹ ṣe rí sí next year December ń bọ̀ kí ni Olúgbòhùn tàbí Fá ọ̀wọ̀ tẹ́fà kí ló sọ òkè ẹ jẹ́ ká kọ́lẹ̀ àwọn wá sórí pẹpẹ àwọn kò jẹ́ wá sí èyí tó wá burú jù nínú ọ̀hún ní good news àwọn lọ ibì kan èèyàn kan ní cancer àwọn kan lọ ibì kan ojú ẹ̀ àdẹ ní rí wọn àwọn pípù yìí àní tẹ́ bá ń ṣe èpè 30 fún àwọn ìjọba Nàìjíríà àwọn ìjọba Áfíríkà ẹ máa fi 70 tó kù fáwọn pípù yìí ẹ jẹ́ ká já bèbí ti ṣe kí ni ó ti ṣẹ́jú pákó let's go there jẹ́ ká tẹ̀síwájú ká lọ gbọ́ ká lọ rí tẹ́ bá máa rí màá sọ bí tẹ́ máa ti rí fídíò yìí fún yín ẹ jẹ́ ká sáré lọ gbọ́ bìkan kò sí time púpọ̀ mọ́ láti mọ̀ wípé ẹ̀yin pípò yìí bèbí ti ṣẹ́jú sẹ̀ náà. wọ́n ríran pé n tó bá sọ kì í dẹ̀ parọ́ ọba gbéra látèkó ó wá lọ sí Èkìtì bóyá ní Ìkálẹ̀ ó wá bàbá yẹn lọ sí Èkìtì ó wá ṣe fídíò tí ní ká máa fídíò òun bóun ṣe ń lọ pé torí pé tóun bá débẹ̀ ọba Solomoni ló ṣe kíní yẹn ó ní torí pé tóun bá débẹ̀ òun fẹ́ di ìdí òtítọ́ mú pé wọ́n ní babaláwo ni bàbá yẹn pé ó máa ń ríran gan pé ó gbóná pé ó máa ń ríran pé n tó bá sọ kì í dẹ̀ parọ́ ọba Solomoni wá gbéra látèkó ẹ farabalẹ̀ ẹ rọ̀gbọ́n kọ́nú ọ̀rọ̀ yìí ni o èmi kàn ṣàdédé sọ̀rọ̀ now ọba Solomoni wá gbéra látèkó ó wá lọ sí Ìkálẹ̀ ó wá bàbá yẹn lọ fídíò yẹn bẹ́ẹ̀ bí àjọ máa rí ó wá bu yèpẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀nà níbẹ̀ náà ni ó ti dénú ìlú yẹn kan tó dọ́dọ̀ bàbá yẹn ó wá bu yèpẹ̀ ní ẹ̀bá ọ̀nà yèpẹ̀ tọ́ba Solomoni wá bu lẹ́bá ọ̀nà ó wá lọ ó wá dì sínú kinní kan ó sọ nínú kámẹ́rà pé àwọn fẹ́ fi tẹ́ẹ̀sì bàbá yẹn nígbà tí wọ́n wá wọlé tán dé ọ̀dọ̀ bàbá yẹn wọ́n ní bàbá yẹn ò sí àráǹdì wọ́n lọ pe bàbá yẹn wá nígbà tí bàbá yẹn dé tó o bá rí inú ilé tí bàbá yẹn ń gbé
ẹ mọ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ Yorùbá tán ní olóòótọ́ èlé ní. Òtítọ́ ni ọ̀rọ̀ Yorùbá pé ẹni tó bá gbé òtítọ́ dání bọ́lọ̀ ń bá kẹ́ níwọ̀nba ni ọjà irọ́ ló tà káàkiri àgbẹ̀. Ìyẹn ni fún àwa tá a nígbàgbọ́ lórí bàbá Akíntóyè, Chief Sunday Igboho àti YSDM àtàwọn mega rally àti àwọn tó wà ní gbogbo umbrella nǹkan tá a kà sílẹ̀ yìí. Òtítọ́ èrò kì í pọ̀. Ìyẹn ni mo máa ń sọ lórí program ìpè mi. Èèyàn ni mo pè mí ò pèrò. Kò yẹ yín sìn. Èèyàn ni mo pè mí ò pèrò. Tóbi tó bá ti pèrò, tẹ máa ti rérò. Ibi tó wá ti mọ̀ wípé yálà kan ṣépè, kan búyàn, kan parọ́ mọ́yàn, kan jápà nílé ẹlòmíì, kan fi bo tiwọn lórí, kan wá irọ́, kan hún lórí ọmọ ẹni ẹlẹ́ni tí ò ṣẹ̀ wọ́n, tí ò rò wọ́n, torí ìlara, torí wípé kí ni ayé ọpẹ́ dẹ̀ ló pọ̀, torí pé destiny lọ̀rọ̀ lé ayé, àyàn níbì kan náà. Ìwọ tó bá mú orí wá wípé o máa jẹ president, gbogbo ìgbà tá fi pariwo bàbá wa Tinubu. Ṣé bí Ọbásanjọ́ náà ìbínú prison náà ti lọ yọ tó fi jẹ president? Ìwọ tó bá mórí olórí wá ó ti gbó ń sún àwa jí ẹ̀. Ìwọ tó bá mórí pò ń lọ Amẹ́ríkà wípé o máa lọ, ibi tó bá ti ń sọ ẹbí ẹ lè máa lò wọ́n á wá kanlẹ̀kùn nígbà ẹ̀hán kọjá látọjọ́ ìyá ẹ̀ ti ṣoore fún wa rí, bàbá ẹ̀ ti á rí wípé nǹkan yìí ó máa tiẹ̀ ká lọ. Ẹlòmíì ìwé tó kà kọ́ ló fi dépò tó wà á. Èrò kọ́ ènìyàn tó understand. Òun ló ń sọ yìí. Ibi tí òótọ́ bá wà kò ní sí èrò ń bẹ̀. Bọ́ ibi tó jẹ́ pé kò sí nǹkan méjì tán bá fẹ́ sọ, bó ṣàṣe máa jápà lónípàánù, bó ṣàṣe máa rí pé èmi ni o, àwa làwà ń bẹ̀ o, ọpẹ́lọpẹ́ mi o, fóore mọ̀ mí ni o, fi mí ṣe kíní, gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ayé ọpẹ́ yọ. Náà ẹ jẹ́ àtẹ̀síwájú. Àgbáyé ẹja padà sídìí òótọ́, ẹja jólótìtọ́. Olótìtọ́ ń bẹnu pásítọ̀, olótìtọ́ ń bẹnu wòlíì, olótìtọ́ ń bẹnu àáfàá, olótìtọ́ ń bẹnu babaláwo. Ṣùgbọ́n ọ̀pọ̀ tó pọ̀ ju onírọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìran táwọn èèyàn ń sọ ìran prediction lásán ni, kò ń ṣe ìran gidi. Now pásítọ̀ tún lè Ọba Solomon wá dọ́dọ̀ bàbá yẹn, ó wá ní òun fẹ́ béèrè pé àwọn fẹ́ kọ́ company kan, pé company yẹn pé yèpẹ̀ ẹbẹ̀ lòun bù wáyìí. Ó ní kinní kan company làwọn fẹ́ kọ́. Ó sọ fún bàbá yẹn pé kán báwọn yẹ̀ wò níbi kinní ọ̀pẹ̀lẹ̀ wọn. Ìgbà tí bàbá yẹn yẹ kinní yẹn wò tó kí kinní ọ̀pẹ̀lẹ̀ rẹ̀, tẹ́ bá kọ́kọ́ rí ilé ibi tí bàbá yẹn ń gbé náà, ó dàbí ilé ahoro. Ó dẹ̀ ní ìtẹ́lọ́rùn, ó ní ayọ̀ ọkàn pẹ̀lú ibi tó ń gbé. Kí ló dé tó wá jẹ́ pé a wà dúró lónìí, ẹni ó pe rẹ̀ ń pásọ̀, ẹni ó pe rẹ̀ ń wòlíì, ẹ wà máa sọ àwọn ìran rọ́, ìran prediction, ìran ká máa predict láyé pé èèyàn predict tẹ́tẹ́. Ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run wá ṣe rí ni? Now bàbá tí wọ́n bu yèpẹ̀ lọ bá, ìdí òtítọ́ lèmi máa ń dúró sí o. Bàbá tí wọ́n lọ test pé ṣárí ìran gidi ni. Ṣé n tí bàbá ṣé bọ́n ṣe ròyìn bàbá yẹn náà ló ṣe rí? Nígbà tí bàbá yẹn ó sọ, bàbá yẹn sọ pé yèpẹ̀ yẹn, ibi tí wọ́n ti bu yèpẹ̀ yẹn wá pé kìí ṣe bí wọ́n lè kọ́ company sí, pó dàbí yèpẹ̀ ẹ̀bá ọ̀nà àbí yèpẹ̀ ibi tó jẹ́ pé bí ẹ̀bá ọ̀nà tó jẹ́ pé company ò lè dúró ń bẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni pé bàbá yẹn ò kú mọ̀ nǹkan kan pé inú ìlú yẹn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ni Ọba Solomon ti bu yèpẹ̀. Then mo wá rí i pé olóòótọ́ ẹni tó bá jẹ́ olóòótọ́ tó fẹ́ sòótọ́ tó dẹ̀ dúró lórí òdodo, wọn kì í lé ọrọ̀ ayé, wọn kì í lé ohun ayé, wọn kì í lélẹ̀kúlẹ̀. Bẹ́ẹ̀ ni pé olóòótọ́ kò ní sọ pé jojúmọ́ ẹni tó ríran gidi lóòótọ́ kì í sọ pé jojúmọ́ mo ríran sílẹ̀, mo ríran sóṣèlú, ìran àwọn èèyàn ńláńlá ni ó mọ rí kí. Bẹ́ẹ̀ kọ́, ẹ jẹ́ káwa náà, ẹ jẹ́ káwa wise. Ẹ ní kó sọ́wọ́ ìkà, ẹ ní kó sọ́wọ́ àwọn tí wọ́n fi wòlíì pásítọ̀ tí wọ́n kàn fi ń bojú láì ṣe pé ìránṣẹ́ Ọlọ́run òdodo ni wọ́n. Ṣùgbọ́n ayé fẹ́ràn rọ́ jù tọ́ lọ. Ẹ jọ̀ọ́, àwọn wòlíì kan ń bẹ lórí ayélujára, mi ò ní dákọ èèyàn púpọ̀, ṣùgbọ́n tó bá jọmọ́ kí n dákọ wọn, màá dákọ wọn díẹ̀. Kán àwọn bàbá yìí kán lọ sinmi
nínú àwọn a máa sọ yẹn ní ọjọ́ mi torí kò sí àkókò now mi ò fẹ́ jẹ́ ká débẹ̀ mi ò fẹ́ á sọ yẹn lọ́jọ́ mi ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ sọ́jọ́ mi ẹ jẹ́ ká fi sílẹ̀ àwọn nǹkan tó fẹ́ sọ yẹn ẹ jẹ́ ká fi lẹ̀ ẹ jẹ́ ká wá gbé eléyìí wá. Technology. Unexpectedly, China has developed electricity generating glass. Installing just 3 pieces at home means no more electricity bills. Yes, you heard right. This is not science fiction. It's another global leading black technology from China developed by world-leading scientist Pan Jinggong, also known as cadmium telluride thin film solar cells. The video shows how just a small piece of this power-generating glass can produce 260 to 270 kilowatt of electricity per year. Its photovoltaic conversion efficiency is as high as 30%, much stronger than current traditional solar panels, and it's transparent, indistinguishable from regular window glass. If 10% of current buildings were retrofitted with this power-generating glass, it would be equivalent to building 3 Three Gorges dams. Plus, its lifespan is up to 30 years. Essentially an environmental oil field on the wall. What's even more impressive is that China holds the complete intellectual property rights to this technology. This revolutionary new energy building material has only been developed by China, once again showcasing the Ani Baba Túndé ti sọ, Pastor Túndé Bákàrè ti sọ, ìfẹ́ kó gbogbo àwọn churches tán nìyẹn, tán bá fi kó jẹ́ pé nǹkan tó fi ń cover phone lásán ló ń produce níbẹ̀ káwọn kan máa produce nǹkan kíní water bottle yìí káwọn míì máa produce ìtayín káwọn míì máa produce coconut oil ẹ máa rí wípé lótìtọ́ àtòjìdò àwọn pípù yẹn sẹ òun ló yẹ kán kó bèbí ti ṣẹ́jú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ bá láìkẹ́ ẹ bá wa share ètò yìí ẹ bá wa fi kọ́mẹ̀ntì tiyín sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ pàdé wa lórí Àjùlọ TV náà ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe bíbá ìlànà mẹ́tò wa sópin sí lọ́jọ́ títí òní èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ máa fi máa yọ no going back òun làwa wà ilẹ̀kùn yẹn àwa ń kan àmọ́ ìpè lágbára lọ́wọ́ Ọlọ́run ó ti di dandan ní fòdò wa dẹ̀ ní fòdò ẹ̀ nígbà ìgbà ó ní àmọ́ bọ́ àmọ́ wípé ẹ̀yin olótìtọ́ òun ni Ọlọ́run Ẹlẹ́dùmarè òun ló wà ẹ bá fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kú ètò mi náà ń kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí. God bless you. Bye for now. One love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.